Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí. Ẹ̀yin èèyàn wa ṣé dáadáa lẹ wà, ṣàlàáfíà lẹ wà. Tó ẹ̀yin tèmi, a tún ti dé o, kí ẹ farabalẹ̀, kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Lizzy Anjorin, Ìyábọ̀ Òjó. Ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó máa ti dàbí ẹni wípé ó ti kan ará ilé, ó ti kan ará oko, ó ti kan gbogbo èèyàn. Ẹ̀yin èèyàn wa tá a máa sọ̀rọ̀ lé lórí lónìí ó ní bí Lizzy Anjorin bí ó ṣe tú àṣírí nǹkan tí ó wà láàrin Fẹ́mi Adébáyọ̀ pẹ̀lú Fúnkẹ́ Akíndélé. Ẹ̀yin èèyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ o, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé bí ó ṣe máa bá wa ká lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ̀yin èèyàn tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ wípé Lizzy Anjorin ti sọ ṣáájú pé ó ní òun ò fìgbà kankan sọ wípé Ìyábọ̀ Òjó òun ni Gistlover, wípé òun kàn ń ṣàpẹẹrẹ ọ̀rọ̀ ni. Ó ní wípé àtìgbà tí Ìyábọ̀ Òjó ti gba fóònù lọ́dọ̀ Fúnkẹ́ Akíndélé pé sí wọ́n tún rí pé Ìyábọ̀ Òjó gbé ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé wá sórí Gistlover. Ẹ̀yin èèyàn wa oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ o. Láìpẹ́ yìí ó máa ní Lizzy tẹ́ ẹ bá gbàgbé ẹ mọ̀ pé wọ́n ti sọ ṣáájú wípé Fúnkẹ́ Akíndélé ó ti gba ọkọ mọ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ lọ́wọ́, tí wọ́n sọ wípé ilé Fẹ́mi Adébáyọ̀ ó ti dàrú o nídìí pé ọkọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ ó ń fẹ́ Fúnkẹ́ Akíndélé. Ẹ̀yin èèyàn wa mẹ́wàá ń ṣẹlẹ̀ o, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yìí ó máa kọjá ibi tí a fi sí, ó kọjá agbára nítorí ṣe ni ọ̀rọ̀ náà ṣe gbogbo èèyàn ní hàhà tó ń ti wọ́n ní bó ló ṣe jẹ́, báwo ló ṣe rí. Ọ̀rọ̀ yìí ó máa dàbí ẹni wípé ó ti ń rìn nílẹ̀ tipẹ́tipẹ́ wípé Fẹ́mi Adébáyọ̀ ó ń fẹ́ Fúnkẹ́ Akíndélé. Ẹ̀yin èèyàn wa ní báyìí mà ní Lizzy Anjorin ti jáde o láti wá sọ̀rọ̀ lórí nǹkan ìkọ̀kọ̀ tó wà láàrin àwọn méjèèjì, èyí tó wà láàrin Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Fẹ́mi Adébáyọ̀. Ó ní wípé ṣé wọ́n mọ̀ wípé Gistlover ló kọ́kọ́ gbé jáde o, wípé ṣàdédé làwọn gbọ́ wípé arábìnrin kan ní movie industry èyí tó bí ìbejì tó máa ń ṣe movie sí sinimá wípé wọ́n sọ pé ó fẹ́ Fẹ́mi Adébáyọ̀, pé wọ́n nílé Fẹ́mi Adébáyọ̀ ti dàrú. Ẹ̀yin èèyàn wa tí ẹ bẹ̀ sì mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé òun lẹni tí à ń sọ yìí, gbogbo wa la mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé bí ìbejì, gbogbo wa náà la mọ̀ wípé Fúnkẹ́ Akíndélé ó máa ń ṣe movie sí sinimá. Ẹ̀yin èèyàn wa níbẹ̀ náà ni Lizzy ti sọ wípé látìgbà tí wọ́n ti lọ sí Tanzania tí wọ́n ti lọ ṣe ìgbéyàwó Priscilla yìí tó kẹ́yìn, èyí tí Fúnkẹ́ Akíndélé náà lọbẹ̀ tí wọ́n sì ti dé o, èyí tí Fúnkẹ́ Akíndélé tí ó ti ra fóònù fún Ìyábọ̀ Òjó tí ó fi appreciate ẹ̀. Ó ní tán bá wò dáadáa o pé àtìgbà náà ni ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ kò ti dórí social media mọ́ o, kò dé orí Gistlover, àwọn ò gbọ́ kankan nípa ẹ̀ mọ́. Wípé tí kò bá ṣe ń pé Ìyábọ̀ Òjó mọ̀ nípa Gistlover ni wípé kí ló ìdí tó fi máa jẹ́ wípé ìgbà tí Ìyábọ̀ Òjó gba fóònù ó ní ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ kò dé orí Gistlover mọ́. Ẹ̀yin èèyàn wa ṣé wàhálà yìí ò wá pọ̀ jù, ṣé ìjà yìí ò wá pọ̀ jù. Bákan náà ló ń sọ níbẹ̀ wípé òun sọ wípé Ìyábọ̀ Òjó ni Gistlover, ṣùgbọ́n òun kàn ń ṣàpèjúwe ọ̀rọ̀, òun kàn ń ṣàpẹẹrẹ ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn wa nínú fídíò náà mà ní Lizzy Anjorin sọ pé òun ò ní dárúkọ, ṣùgbọ́n ó padà dárúkọ Fúnkẹ́ Akíndélé, bẹ́ẹ̀ náà ló dárúkọ Fẹ́mi Adébáyọ̀. Ẹ̀yin èèyàn ṣé ẹ rò wípé èyí tí Lizzy Anjorin sọ yìí, ẹ rò wípé Fúnkẹ́ Akíndélé yóò fèsì sí, ǹjẹ́ rò wípé Fẹ́mi Adébáyọ̀ náà yóò dáhùn sí? Nítorí wípé bọ́rọ̀ náà ṣe ń lọ kò sẹ́ni tó yé bóyá Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀ bóyá wọ́n fẹ́ra wọn ni o, àwa kò mọ̀. Bóyá wọn kò fẹ́ra wọn ni o, àwa kò mọ̀. Bóyá ilé Fẹ́mi Adébáyọ̀ dàrú ni a ò mọ̀ kankan, bóyá kò sì dàrú àwa náà ò mọ̀. Ẹ̀yin èèyàn wa ṣé ẹ rò wípé Ìyábọ̀ Òjó ṣó ẹ rò pé ó lọ́wọ́ lára Gistlover lóòótọ́, àbí ẹ̀yin rò wípé Ìyábọ̀ Òjó ni Gistlover bí Lizzy Anjorin ṣe sọ? Tẹ́ ẹ bá gbàgbé ẹ mọ̀ pé Lizzy Anjorin ti sọ ṣáájú rí wípé Ìyábọ̀ Òjó gangan ni Gistlover, òun ni àmẹ̀bọ, òun èèyàn burúkú. Àmọ́ ní báyìí Lizzy Anjorin má ti yí ẹnu padà o, ó ní pé òun ò fìgbà kankan sọ bẹ́ẹ̀, tí òun kàn ń ṣàpèjúwe ọ̀rọ̀ ní wípé kán fi ọ̀rọ̀ náà kán fi pẹ̀lú ara wọn bó bá ṣe rí lójú wọn. Ẹ̀yin èèyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ o, nítorí wípé nínú àpẹẹrẹ ọ̀rọ̀ èyí tí Lizzy Anjorin ṣe náà ló ti sọ pé ó ní mọ́tò kan èyí tí òun ti lò rí ní 2014 wípé táwọn èèyàn bá gbàgbé láìpẹ́ yìí ó ní wọ́n wá fi Nigeria fairly use náà wá fi ta Ìyábọ̀ Òjó lọ́rẹ. Ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀. Ó ní wípé oore wo ni Ìyábọ̀ Òjó ṣe fún ẹni tó ra mọ́tò fún, wípé ṣùgbọ́n tán bá wò dáadáa o, ẹni tí ó ra mọ́tò fún Ìyábọ̀ Òjó yìí ọ̀rọ̀ rẹ̀ ò dórí Gistlover page rí fún ìgbà kankan, wípé èèyàn náà ọ̀rọ̀ rẹ̀ ò dórí social media rí. Ó ní ṣùgbọ́n òun ò tíì sọ wípé Ìyábọ̀ Òjó náà sì ni Gistlover pọ̀, ṣùgbọ́n òun kàn ń ṣàpèjúwe ọ̀rọ̀ ni. Ẹ̀yin èèyàn wa ṣé ẹ rò wípé Fúnkẹ́ Akíndélé àti Ìyábọ̀ Òjó
tí ẹ̀yin rò wípé wọ́n ń fẹ́ra wọn lóòótọ́ ǹjẹ́ rò wípé ó ní personal relationship kan tó wà lẹ́rìn wọn? Tí ẹ̀yin èèyàn gbàgbọ́ wípé Fúnkẹ́ Akíndélé lóòótọ́ òun ló da ilé Fẹ́mi Adébáyọ̀ rú, àbí ẹ rò pé àwọn èèyàn kàn ń ṣàwáwí, wọ́n kàn ń wá ọ̀rọ̀ láti fi da ẹ̀rín ibẹ̀ yẹn rú? Ẹ̀yin èèyàn wa, kí ni ẹ lérò lórí ọ̀rọ̀ yìí? Nítorí òótọ́ tó ń bẹ nínú ọ̀rọ̀ yìí kò yé àwa o, àwa náà kàn ń gbìyànjú ni láti mú ètò ojú òótọ́ wá fún yín. Ẹ̀yin èèyàn wa, tó bá rí bákan náà, ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ yìí tàbí ohun tí ẹ bá mọ̀ lórí ọ̀rọ̀ yìí, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè fomi jomi tó rọrọ̀ lórí ẹ̀. Tó bá rí bẹ́ẹ̀, a kò ní rí jù báyìí lọ lónìí, ẹ̀yin èèyàn wa. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ̀yin èèyàn, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín. Tó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin èèyàn wa, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Èdùmàrè o, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ó dàbọ̀.